Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: gbígbẹ́kẹ̀lé ìpèsè Ọlọ́run. Ìwé orin 1:1:1. Olùṣọ́ àgùntàn lolùgbàlà wa. Ẹ̀kọ́ àkọ́sórí. Nítorí náà mo wí fún yín, ẹ má ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ, àti fún ara yín, ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò wá ju oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ. Ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 25. Bíbélì kíkà. Ìwé ìhìnrere Mátíù orí 6 ẹsẹ̀ 25 dé 26. Nítorí náà mo wí fún yín, ẹ má ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ, àti fún ara yín, ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò wá ju oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ. Ẹ ṣáà wo ẹyẹ ojú ọ̀run, wọn kì í fúrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè, wọn kì í kójọ sínú abà, ṣùgbọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run ń bọ́ wọn. Ẹ̀yin kò wá sàn jù wọ́n lọ. Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀? Èé ṣe tí ẹ̀yin fi ń ṣe àníyàn nítorí aṣọ? Kíyèsí, lílì tí ń bẹ ní ìgbẹ́, bí wọ́n ti ń dàgbà, wọn kì í ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni wọn kì í ráwù. Mo sì wí fún yín pé a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyí. Ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀, èyí tí ó wà lónìí, tí a sì gbà sínú iná lọ́la, mélòó mélòó ni kì yóò fi lè wọ̀ yín ní aṣọ, ẹ̀yin oní kékeré ìgbàgbọ́? Nítorí náà ẹ má ṣe àníyàn wípé kí lè a ó jẹ, tàbí kí lè a ó mu, tàbí aṣọ wo lè a ó wọ̀ wá. Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri. Nítorí bàbá yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí la ó sì fi kún fún yín. Nítorí náà ẹ má ṣe àníyàn nítorí ọ̀la. Ọ̀la ni yóò ṣe àníyàn ohun ara rẹ̀. Búburú ti òòjọ́ tó fún ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí ènìyàn, àwọn ohun tí a nílò pọ̀, bóyá oúnjẹ, aṣọ, ibùgbé, tàbí àwọn ohun mìíràn tí ó tún jinlẹ̀ bí ààbò àti ìpamọ́ ẹ̀mí wa. Wọ̀nyí ni ìpòǹgbẹ ọkàn gbogbo ènìyàn. Ṣùgbọ́n òtítọ́ tó dára jùlọ ni wípé Ọlọ́run wa ti mọ ohun gbogbo tí a nílò. Gẹ́gẹ́ bí bàbá wa ọ̀run tí ó nífẹ̀ẹ́ jùlọ, ó ń ṣe ìtọ́jú wa ní gbogbo ọ̀nà ipá ayé wa, èyí tí a fi máa gbé ẹrù wíwo àníyàn káàkiri. Ó pè wá láti gbẹ́kẹ̀lé òun. Jésù rán wa létí kí a má ṣe àníyàn. Ṣíṣe àníyàn kò lè fi ire kan fún ayé wa. Gbígbẹ́kẹ̀lé òtítọ́ Ọlọ́run nínú ìpèsè rẹ̀ yóò ràn wá lọ́wọ́ láti ní ìsinmi wípé ojú rẹ̀ ń wò wá, yóò sì pèsè fún gbogbo àìní wa ní àkókò tí ó yẹ. Fún wa láti lè ní òye kíkún nípa ìgbẹ́kẹ̀lé yìí, Jésù lo àwọn ẹyẹ ojú ọ̀run gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Wọn kì í fúnrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kó oúnjẹ sínú abà, síbẹ̀ Ọlọ́run ń bọ́ gbogbo wọn. Bákan náà ni ó tún sọ nípa ewéko ìgbẹ́. Ọlọ́run wò wọ́n ní aṣọ ẹwà dáradára. Bí Ọlọ́run bá ń pèsè fún àwọn ẹyẹ tí ó sì ń wọ koríko ìgbẹ́ ní aṣọ, mélòó mélòó ni kì yóò pèsè fún àwọn ọmọ rẹ̀. Jésù rú wa sókè pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ agbára yìí wípé ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀, àti gbogbo nǹkan wọ̀nyí la ó sì fi kún fún yín. Ìwé ìhìnrere Mátíù orí 6 ẹsẹ̀ 23. Nígbà tí a bá ti fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ìrìn àjò ayé wa, tí àfojúsọ́nà wa sì wà ní ìṣọ̀kan pẹ̀lú ìfẹ́ rẹ̀, àwa yóò ní ìsinmi àti ìdánilójú nínú rẹ̀ wípé yóò pèsè fún gbogbo àìní wa. Ṣùgbọ́n èyí kò sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn láti fi àwọn ojúṣe wa sílẹ̀ láì ní ètò fún ayé wa. Ohun tí ó ń sọ fún wa ni wípé
kí a má ṣe jẹ́ kí àwọn ohun tí a nílò jẹ́ ìlépa wa tí yóò ga jùlọ. Jésù kọ́ wa pé kí a má ṣe àníyàn nípa ọjọ́ ọ̀la, nítorí pé ọ̀la ni yóò ṣe àníyàn ara rẹ̀. Nígbà tí a bá fi ìlépa ìjọba Ọlọ́run ṣáájú, ohun gbogbo tí ó kù ni yóò bọ́ sípò. Ìlépa tiwa ni láti máa ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, kí a sì máa gbé pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, kí a sì máa fi ìfẹ́ rẹ̀ hàn, àti kí a máa dàgbà nínú ìgbàgbọ́. Nípa ṣíṣe bẹ́ẹ̀, a ó bọ́ lọ́wọ́ àníyàn, àti pẹ̀lú a ó ní ayọ̀ tí ó dájú wípé Bàbá wa yóò pèsè fún ohun gbogbo tí a nílò ní tòótọ́. Ẹ̀kọ́ àmúrelé. Gbígbẹ́kẹ̀lé ìpèsè Ọlọ́run yóò mú kí a bọ́ kúrò nínú àníyàn ṣíṣe, àti pẹ̀lú bí a ṣe ń fi wíwá ìjọba Ọlọ́run ṣáájú. Àdúrà. Bàbá mi tí ń bẹ lọ́run, mo wá sọ́dọ̀ rẹ lónìí pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀. Ràn mí lọ́wọ́ láti sinmi lé ìfẹ́ rẹ, ìtọ́jú àti ìpèsè rẹ lójoojúmọ́ ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la. Ó dàbọ̀.